Another ta lọ́lọ́run ti dé. Another ta lọ́lọ́run in the making. Another ta lọ́lọ́run tún ti. Ọlọ́pàá máa kó anybody. Wàláhì tó bá yá, sójà lè bá fi máa kó àwọn èèyàn. Àwọn Mùsùlùmí náà wá bá mi o, náà ní Yorùbáwùyí. A mọ̀ pé wà báyà sì gbà wá o. Nílùú Nàìjíríà yìí, wọ́n dehumanize àwọn èèyàn gan o. Wàláhì wọ́n fìyà jẹ àwọn èèyàn gidi gan. Ta lọ́lọ́run mi tó ti dìde o. Wàláhì ẹ kó èèyàn tó máa pọ̀. Wọ́n ní bí Yorùbáwùyí bó ṣe sá lọ. Títa lọ́lọ́run jápa. Àwọn data lọ́lọ́run tó ti dìde, tó náà tó ti jápa. Òun náà ti máa da íńtánẹ́ẹ̀tì rú. A máa ọjọ́ ti là bẹ̀bí ti ṣẹ́jú. Everybody ó ti clear. Our eyes ó ti open. We no dey do smell mọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ká play lè fún yín sìn. Kẹ́ wo ọ̀gbẹ́ni tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Baálé ilé onílé ọlọ́nà. Ẹni tó ju ẹ̀ ti rí ni. According to bó ṣe sọ o. Ó sọ páàsì ẹ o. Ó mú páàsì ẹ lẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ní bíyá lọ́wọ́ yìí àbí lẹ́tà tó tún ẹ̀ ti rí. Ó tún sọ pé òun fẹ́ Islam. Ìsìlámì nation la wá ń fẹ́ o. Ìsìlámì nation la wá ń fẹ́. Ìsìlámì nation. Ìsìlámì àmọ́ lọ́wọ́ yìí. Wàláhì ta lọ́lọ́run tiẹ̀. Abdulaziz tí wọ́n gbé lọ. Wàláhì ọlọ́pàá máa kọ́ anybody o. Ẹ kóyàn ẹ táyà. Ẹ kóyàn aṣọ yín. Ṣé bí ìjọba Nàìjíríà fọwọ́ lé ránṣìn? Wọ́n wò pé ìjà ẹ̀sìn. Ṣé ìjà ẹ̀sìn tún lélẹ̀? Last bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní. Àti rí fídíò ẹnìkan tó lọ ń ṣajínigbé, wọ́n ní kí ló dé? Ó lójú òun bá iná pàyà àti bàbá àwọn, wọ́n jí wọn gbé lọ. Òun náà wá retaliate kò fi ẹjọ́ lẹ̀ fọ́lọ́run láti dá. Because ó mọ̀ pé ìjọba ò ní dá ẹjọ́ kankan. So kò fi ẹjọ́ lẹ̀ fún Ọlọ́run láti dá. Nìyẹn tó ní ká kó máa ya wèrè mọ́ yín lọ́wọ́. Ṣùgbọ́n ẹ̀ tí ìrìrò nísìn. Nígbà tó ní ká kó bá di kúráǹgà. Táwọn èèyàn di wèrè pátápátá tó di sọ́yán mọ́ yín lọ́wọ́. Ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní trauma ni. Kí yàn pass through trauma. Máa yìí sọ̀rọ̀ ilẹ̀kùn o. Ó lábẹ́ bíríjì lòun sùn. Ó lóun ti dààmú. Òun rí fìtínà. Ó ní ṣùgbọ́n wò pé Ìsìlámù nation yìí ló lè ṣe. Ó gádà owó. Ó náà fún òun nílẹ̀. Èèyàn kan ṣe òun láàánú. Ṣùgbọ́n owó tóun rí òun fi kọ́ mọ́ṣáláṣí. Ẹ má yẹ kí n bòpò lọ olóró. Ẹ má jẹ́ kí n gbẹnu ẹ̀ sọ̀rọ̀ bàbá. Kí n lọ sọ di chọ́ọ̀chì. Mùsùlùmí ẹgbẹ́ mi náà ló sọ bẹ́ẹ̀. Ọmọ àkọ́bí tún yín náà ni o. Wọ́n ti ní kí n lọ sọ mọ́ṣáláṣí mi. Wọ́n ní kí n lọ sọ di chọ́ọ̀chì. Mùsùlùmí ẹgbẹ́ mi náà ló sọ bẹ́ẹ̀ o. Kódà lọ́dọ̀ tí wọ́n lọ́hùn wọ́n fi jẹ ìmáàmù. Wọ́n ní ìmáàmù ni onítọ̀hún tó jẹ́ PA ìmáàmù Ògìjò. Ó ní kí n lọ sọ mọ́ṣáláṣí mi. Kí n lọ sọ di chọ́ọ̀chì. Bàbá wa bàbá àlùbáríkà bàbá olóríire bàbá onínúure sọmọ ọlọ́mọ bàbá wa ìmáàmù Ògìjò. Àwọn náà sọ fún mi wípé kí n padà sí abẹ́ bíríjì tí mo ti ń bọ̀. Gbogbo ìwọ mùsùlùmí tó dúró lórí òdodo ọmọ àkànbítù náà ló ń bá yín sọ̀rọ̀. Gbogbo ìwọ kìrìsìtẹ́nì tẹ́ mọ̀ ìpàjọ tẹ́ ti ń rí prógrámù mi kì í fi gbà kan bọ̀ kan nínú ìdẹ̀ mọ́rọ́ pa. Gbogbo ìwọ tó jẹ́ lẹ́sìn àbáláyé mo fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn lórí ọ̀rọ̀ yìí àti ẹni tó bá lè ràn mí lọ́wọ́ lé lórí torí mo mọ̀ pé ilẹ̀ Ìjẹ̀bú ni mo wà. Mo dẹ̀ mọ̀ pé àwọn pípù yìí bọ́n ṣe sọ̀rọ̀ yìí mi ò tó gbọ́ wọn ní ẹnu rárá àti rárá gẹ́gẹ́ bọ́n ṣe sọ. Ṣùgbọ́n ìbéèrè mi ṣé bí Islam bá nàbọ̀ Muhammad ṣe ní ká ṣe Islam lélẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pábẹ́ bíríjì náà ni mo ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá wa imam wọ́n ní kí n padà síbẹ̀ o nígbà tí mo sọ fún wọn wípé kán mọ̀ gbọ́ wọ́n ní lórí ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ dàrin mi àti wọn rú kí n lè ríṣẹ́ Ọlọ́run ọba jẹ́ lórí mọ́ṣáláṣí wípé bàbá ṣe fẹ́ kí n padà sábẹ́ bíríjì ni bàbá ní kí n padà síbẹ̀. Bàbá tó dẹ̀ jẹ́ pé wọn náà jẹ́ kó yé mi wípé kí n lọ sọ mọ́ṣáláṣí mi di chọ́ọ̀chì. Now alhamdulillah kò sí ní tó ṣẹlẹ̀ ju pé ìgbà tí mo dógìjò mi ní nǹkan kan. Agbalé mo dẹni tó ń sun ṣọ́ọ̀bù padà. Látara bẹ́ẹ̀ ẹrú Ọlọ́run kan ó fún mi ní ilé tí mo ń gbé uncompleted building. Ẹni tó ní ilé yẹn ti ṣaláìsí. Inú ilé yẹn ni mo wà ni mo ti wá ààyè
tí mo fi ń ṣe mọ́ṣáláṣí lórí ilẹ̀ onílẹ̀ kan lábẹ́ bàbá wa baálẹ̀. Àwọn méjì ni wọ́n ṣe atọ́kùn bí mo ṣe rí mọ́ṣáláṣí bí mo ṣe rí ilẹ̀ yìí kí n tó kọ́. Brother Wasiu kọ́lọ́mbà mi ṣíjú àánú wò àti Alhaji Ṣódérù kọ́lọ́mbà mi fọ̀rọ̀ kẹ́ ẹnìyẹn ti kú nísìn. Mo wá wà ń bẹ̀ lórí ilẹ̀ onílẹ̀ mi ṣàfà tó ń gba dúkìá onídúkìá Ọlọ́run fi ṣe ààyè. Mo wá bẹ̀rẹ̀ sí ní mo rí ilẹ̀ mọ́ṣáláṣí níbì kan. Ókè ilẹ̀ ni mo rí, mo wá ní mi ò ní tí ì kọ́ ilé àyàfi tí n bá kọ́ mọ́ṣáláṣí nítorí tí n bá kọ́ ilé wọn padà rúkú mi jáde níjọ́ kan tí n bá kú. Ṣùgbọ́n mọ́ṣáláṣí máa rí òun gbà láti fi pàdé Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi. Mo jìyà, mo ṣe wàhálà lórí mọ́ṣáláṣí. Mo fẹ́ bẹ̀rẹ̀ jímọ̀ níbẹ̀ láti máa kí jímọ̀. Ibi tí mo dẹ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo yá mo ti ń kí jímọ̀ ń bẹ̀. Mo déwájú bàbá wa imam, mo san owó fún wọn almost 100 plus ni mo ná. Wọ́n gba 50,000 naira. Wọ́n gbà lórí mọ́ṣáláṣí, wọ́n ní Central Mosque ni. Wọ́n gba 20,000 lórí bí ọ́fíìsì kan tá ń kọ́ lórí lọ́dọ̀ wọn. Wọ́n tún ní kí n ra kírètì ó dà nǹkan tó gba 10,000 gbogbo tí mo ṣàná níbi tẹ́ ẹ máa ti mọ̀ dé. Wọ́n tún choose fún mi ni wọ́n ní kí n ra multi can làwọn fẹ́ ó jẹ́ 24 ọ̀nà méjì pẹ̀lú pure blues biscuit náà ní kí n rà wá tí mo rà tó jẹ́ carton méjì tí mo rà fún wọn ní ọjọ́ náà. Gbogbo tí mo ṣí àtọwádùá ó jẹ́ 100 plus níbẹ̀ léyìí tó dẹ̀ jẹ́ pé àwọn ìmáàmù yòókù tí mo rí tán wá síbẹ̀ mineral biscuit cabin biscuit ni wọ́n ń san. Ìyẹn ò dùn mí ò bọ́ kí n lè achieve aim mi láti rí iṣẹ́ yìí kí n lè rí jẹ. Lẹ́yìn ìgbà tí mo ti san owó yẹn fún wọn níbi tí mo lọ ra lẹ̀ sí tí mo fi kọ́ mọ́ṣáláṣí àáfàá kan dìde ń bẹ̀. Dídìde tó dìde ó bẹ̀rẹ̀ sí ní rojọ́. Ẹ mọ̀ pé àníyàn tó kálukú fi kọ́ ni tó fi gbé nǹkan kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Àníyàn tẹ́lómi fi gbé chọ́ọ̀chì gbé mọ́ṣáláṣí kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹlòmíì ṣe nítorí business. Èmi ò ṣe nítorí kankan bí kì í ṣe pé ọjọ́ àná mi korò. Mo dẹ̀ fẹ́ kọjú èní mi mo fẹ́ kó dára kí n dẹ̀ lè bá Ọlọ́run ọba mi dáadáa. Àníyàn ti tèmi nìyẹn. Ajá ogun yẹn lọ́tún ló sì mo wá sọ fún bàbá wa imam mo ní mo máa kí jímọ̀ níbẹ̀ yẹn o torí at any time àwọn tó ní bíbà wọ́n lè dìde mí ṣáà lè gba dúkìá ọ̀nà dúkìá. Àwọn tó dẹ̀ ní bàbá àti ìyá ti kú wọ́n sún ọjọ́ kan níbi tí mo fi ń ṣe mọ́ṣáláṣí. Àwọn ọmọ ẹ̀ ṣé kí n wá gbẹ́sẹ̀ lé ní èmi ò ń ṣe bẹ́ẹ̀ ló jẹ́ kí n tètè san owó yẹn kalẹ̀ fún wọn. A wá bẹ̀rẹ̀ jímọ̀ ní last week akíjímọ̀ níbẹ̀. Mo wà lórí láìfù ní àná ni bàbá wa ìmáàmù pè mí náà sọ fún mi pé mọ́ṣáláṣí tí mo lọ bẹ̀rẹ̀ jímọ̀ bẹ̀ mi ò gbọdọ̀ kírun níbẹ̀ tí ìdẹ̀ ṣe wípé mọ́ṣáláṣí kankan súnmọ́ mi. Mọ́ṣáláṣí tó máa súnmọ́ mi tó bá blọ́ọ̀kù gbogbo oro tá ń gbà stíríìtì kẹrin àbí stíríìtì kẹta ní o. Náà ni mi ò gbọdọ̀ kí jímọ̀ ń bẹ̀. Ohun ẹni tó wá sọ pé kí n lọ sọ mọ́tò mi kí n lọ sọ mọ́ṣáláṣí mi kí n lọ sọ di chọ́ọ̀chì ohun ẹ̀ ni mo gbọ́ lábẹ́lẹ̀ mo ní ọkùnrin yìí ò dé síbi tó dáa báyìí. Bó tiẹ̀ jẹ́ pé gbogbo owó mọ́sìkì tá à ń dá lókìjọ náà báǹkì yẹn tí owó mọ́sìkì wà òun ni ìwọ bámbà ló fi ń ṣe POS tó jẹ́ pé òun fi wá ṣe trade by barter. Ìwọ náà ló ṣe ìmáàmù ẹgbẹ́ rẹ̀ ìwọ náà ló mọ̀ gbàálẹ̀ òun ṣe òun gbà ó sì ló tẹ̀lé tànàbọ̀ Muhammad àfàgù bẹ́ẹ̀ bá ń bà mo wá dìde lánàá mo stop life mo lọ bá bàbá wa imam mo lọ bá wọn mo ṣàlàyé bàbá mo ní bàbá kò dá ẹ má jẹ́ káwọn èèyàn mú wa kọlura wa bàbá wa imam mo ní ṣé mo tó bẹ̀ láti bá wọn forí gbà níṣà mo ní mi ò tó bẹ̀ mi sọ̀rọ̀ débẹ̀ yẹn yìí tó gún mi gbẹdùnú wá sọ́dọ̀ yín ní wípé kí ló dé kí ni mo ṣe mi ìgbà nǹkan ní nǹkan mi iṣẹ́ tó ń gba dúkìá òní dúkìá mo ń jìyà fìyàjà wọn mọ́ fìyàjẹ ìyàwó kí n lè rí ilé Ọlọ́run kọ́ téèyàn kankan ò bá mi dá sí àtijọ́ tí mo ti sanwó sọ́dọ̀ yín kì í ṣe pé ẹ̀pù kankan lẹ ṣe fún mi lórí mọ́ṣáláṣí ṣé kí n ní àwọn jàmáà mi lára lórí tí ò ṣe ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé mo máa ṣe mọ́ṣáláṣí ń bẹ̀ yẹn ẹ̀dẹ̀ lẹ́ máa tún gbowó mo ní ọ̀dà bó bá jẹ́ nǹkan kan máa wà fún yín kò yẹ kí n sanwó kankan already ṣé ẹ̀yin ni mò ń sìn ní àbí Ọlọ́run mi tẹ́ bá lè fẹ́ rí fún mi bẹ́ẹ̀ ṣe ní kí n padà sí abẹ́ bíríìjì èmi fẹ́ rí fún yín gbogbo àwọn ọmọ tí yín wọ́n á jẹ́ èèyàn wọ́n á rí bá ti ṣe wọ́n á rọ̀nà gbégbà wọ́n ní ṣubú dànù ìwọ bàbá tó dẹ̀ ní tí mo ṣe wàhálà lé lórí tó ní kí n sọ di chọ́ọ̀chì ní tí wọ́n ṣe wàhálà lé lórí wàá rèrè tó dáa jẹ́ ń bẹ̀ but àwọn èèyàn ń pè mí lọ́tún lọ sí wọn ni n kí n má lọ rọ́ọ̀lù wọn ní kú mi mo ní kò ṣẹ̀ṣẹ̀ jẹ́ tuntun mo ní nítorí àwa àfáà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tẹ́ máa ń mọ̀ wá sí ní pé bẹ́yàn bá ti bá wa jà a wà lórí àárẹ̀ àsí lórí ẹ̀bí o
ikú náà ni àbí ká sọ ẹni náà dìdàkudà kó ṣe nǹkan kan o mo ti wá ṣe tán báyìí o bá ń bá pẹ̀lú nǹkan tó sọ o ó ní kí n sọ mọ́ṣáláṣí mi di chọ́ọ̀chì ẹ jọ kristẹni tó bá nídìí mọ́ṣáláṣí yẹn pẹ̀lú àdéhùn pé máa fún mi ní ilẹ̀ míì kí n kú níbẹ̀ yẹn kí n lè rí mú mi àtàfà tó ń rojọ́ pé mo bẹ̀rẹ̀ jímọ̀ àti gbogbo ibi tí ó dé tó fi sọ pé òkè bóyá kìíní èmi ò ṣe mọ́ tábẹ́ bíríjì tí bàbá wa ìmọ̀mù ní kí n padà sí èmi ò ní padà síbẹ̀ nítorí tẹ̀yìn ò bá rò pé Ìlọrin lẹ ti kéwú tẹ́ẹ̀dẹ̀ rántí ti ṣe wàhálì mi mọ́ mi lára tẹ́ẹ̀rọ tí bàbá mi ti yá mi pẹ́yìn náà ń ṣe wàhálà lórí ọmọ ni bàbá mi ẹkún tó sun tó fi kú ní pé kí n jẹ́ ẹni Ọlọ́run tó máa ṣètò Ọlọ́run ó dẹ̀ dùn mí pé bàbá yẹn ò dúró jẹ́ṣẹ́ pẹ̀lú bí mo ṣe dá láàmú tó bàbá wa ìmọ̀ mi ní padà sábẹ́ bíríjì lágbára Ọlọ́run ṣe gbọ́ àwọn ọmọ tí yóò dẹ̀ ní dídàkudà àmọ́ mo ṣe tán pẹ̀lú tí bá ń bá sọ pé bó bá jájọ mọ̀ ni tó ní kí n sọ mọ́ṣáláṣí mi di church mo ti ṣe tán o mo ti ṣe tán láti sọ di church bí any Christian anybody church tán dákan anybody tó bá yẹ tán láti wá gba mọ́ṣáláṣí yẹn pẹ̀lú àdéhùn pé ẹ bá mi wá ilẹ̀ míì tí n máa kọ́ mọ́ṣáláṣí sí kí n fi mọ́ṣáláṣí yẹn lẹ̀ máa wá mú wọn kọlu gba Ọlọ́run máa fi àwọn àtọ̀lọ́ àmọ́ àfa kankan tó bá jáde fún mi tó bá ní láti máa sọ pé bí abá kan ẹrù kẹ tó sọ kọlọ mọ fi dáadáa yín kó mọ sọdà burú mọ yín lọ́wọ́ ẹni tí ò bá ti ní sí ní di peace ẹ jọ nítorí Ọlọ́run ẹ má dà mí lẹ́bi mi ò jáde irú eléyìí láyé mi àtijọ́ tí mo ti ń jáde sórí orí afẹ́fẹ́ peace ni mò ń wà láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bá a ṣe ń lo ìfẹ́ tẹ́lẹ̀ àmẹ́lẹ̀ ti ṣú mi mo dẹ̀ pé yá mi lánàá mo ní ẹ̀sìn Islam ti ṣú mi nítorí tí ìbá ṣe pé bàbá mi fi mọ̀ mí pé Islam dáa ni wàláhì tàláhì gbogbo àwọn tí mò ń bá pàdé ó tó gẹ́ mo ti ṣetán láti sọ mọ́ṣáláṣí mi di chọ́ọ̀chì o àmọ́ pẹ̀lú àdéhùn pé tó bá máa fún mi ní chọ́ọ̀chì yẹn ẹ tó máa fún mi ní ilẹ̀ yẹn ẹ tó máa gba mọ́ṣáláṣí yẹn kí n fi kúrò láàrin àwọn pípé kí n lè rí mú mi káwọn ọmọ mi lè jèrè mi kí n lè jèrè ìyàwó mi tó rọ́mọbìnrin yìí jìyà lórí mi púpọ̀ mo ṣetán láti sọ mọ́ṣáláṣí yẹn di church kí n kúrò lábẹ́ wọn torí bó o sọ ọ́ di bẹ́ẹ̀ náà àárín àwọn alágbára ni mo wà ṣùgbọ́n lọ́wọ́ balọ̀ba tó ní agbára jùlọ ìwọ tó bá fẹ́ pè mí ó fẹ́ ṣépè fún mi ni máa fi nọ́mbà mi lẹ̀ ó fẹ́ ṣèkà fún mi ni máa fi nọ́mbà mi lẹ̀ ó dẹ̀ fẹ́ ṣe dáadáa fún mi ni máa fi nọ́mbà mi lẹ̀ 08034319296 bàbá wa imam mi ò yájú sí yín o bàbá wa imam Ògìjò èmi ò dẹ̀ tó yájú sí yín o ta ni mí níbo ni mo ti wá so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi lè rò pé mo jẹ yín lówó mo ti san owó yín kò dẹ̀ sí ẹni tó kówó lẹ̀ káàṣìírí wọ́n ń san díẹ̀díẹ̀ ní mi tí mo rọ́jú mo san nítorí àníyàn wípé mo fẹ́ tọ́lọ́run ṣe. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ìsọfà tó yú o Yorùbáwùyí kí ni mo fẹ́ sọ lórí ẹ̀ mi ò ní nǹkan tí mo fẹ́ sọ ọ̀rọ̀ lẹ́yìn èèyàn wa ti gbọ́ yẹn bóyá máa yí ń parọ́ ni àmọ́ o bóyá kò parọ́ ni àmọ́ o ṣùgbọ́n àwọn ló jọ gàté gbójọ gàté ó fẹsẹ̀ méjèèjì tí ó gàté. If this is true tó bá pò tọ́ ni máa yí ń sọ ẹ̀yin èèyàn mi kí lẹ rò pé bàbá yìí lè ṣe ó ní mọ́ṣáláṣí for sale o mọ́ṣáláṣí for sale o a fẹ́ ta mọ́ṣáláṣí o èyí ó dẹ̀ ní ṣọ́ọ̀ṣì làwọn fẹ́ tà fún so ẹ̀yin tó bá jẹ́ Christian tó bá lówó mọ́ṣáláṣí for sale ẹ wá ra mọ́ṣáláṣí àwọn náà ní Islam ti sú àwọn ọ̀rẹ́ pé bàbá àwọn fi Islam máa wọn ni gẹ́gẹ́ bí èmi ẹ̀yin àtàwọn kọ̀ọ̀kan tó yẹ pé àwọn bàbá wa náà fi Islam hàn wá kó tó di pé àwọn ilé wa dé àwọn oníjàgídíjàgan wọ́n bẹ̀rẹ̀ sí ní múyàn lọ́rùn ọ bóyá protocol kan wà tó máa fi ń kí jímọ̀ lógìjò tí máa yìí náà ò follow tó wá ń rojú àbòsí only God know the best ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó ṣùgbọ́n with the experience táwọn èèyàn ti rí lọ́tún lósì níwájú lẹ́yìn ló ní kálukú fi ń sá ànádà tọ́lọ́ Ọlọ́run lélẹ́yìí o ṣe mọ̀ pé èèyàn tó ka alif bá àtàṣà nìkan kò lè di ìmáàmù mọ́ṣáláṣí tó wà pé kọ́ ìdátù nìkan ló tẹ́lẹ̀ o alifu àlérí bàtà tẹ́ni àlèyà nìkan kò lè kọ́ mọ́ṣáláṣí kó fi ìmáàmù kó wọ́n di ìmáàmù mọ́ṣáláṣí o tó bá wá di ọ̀la tó náà wá di Abdulaziz tàlọ́lọ́run sórí íńtánẹ́ẹ̀tì tó bẹ̀rẹ̀ sí ní bọ́ tó ń ta gbùdùgbùdùgbùdùgbùdù
bí gúgúrú di èṣù ọlọ́pàá máa kó anybody ọlọ́pàá máa kó everybody àbí nǹkan tó máa sọ nìyẹn mo sọ lákọ̀ọ́kọ́ níbẹ̀rẹ̀ show yìí pé tẹ́rẹ́ bá ṣe tó níjà ṣe máa ń tó tẹ́rẹ́ bá ṣe mọ níjà ṣe máa ń mọ pásítọ̀ tó yẹ pé láti ilẹ̀ pásítọ̀ ni kó tó lè tú ohun tó wà nínú Kùránì ó máa lágbára díẹ̀ o àáfàá tó jẹ́ pé àáfàá ní láti ilẹ̀ kó tó lè tú tó wà nínú Bible ní jìgúnjìgún ó máa lágbára díẹ̀ o oníṣẹ̀ṣe tí ó pé kò Muslim orí kò wọ́n ní wọ́n pé ló máa sọ nípa Bíbélì àti Kùránì ṣùgbọ́n tó bá ti ṣe dáadáa tó ti wọnú ẹ̀ tó wá di wípé cross báyìí wà victimization báyìí wà dehumanize báyìí wà if tó bá yẹ pé òótọ́ ní bàbá yìí sọ ó máa lẹ́tí kẹ́ gan o òun náà padà àdìta lọ́lọ́run sórí íńtánẹ́ẹ̀tì ni everywhere padà máa blow ni and tó máa wà bẹ́ẹ̀ ni pé wọ́n ò ní pé wá àfáà ìmáàmù bàbá mọ́ṣáláṣí tó church kí ló rí past tó sọ nísìn wọn ò ní rí nígbà yẹn because nobody will ask him àwọn ọmọ kékèké tí àwọn ọmọ kékèké afa tí wọn níṣẹ́ yẹn wọn ò ní bí pé bàbá kí lè rí tẹ́ fi wá dì báyìí èpè ni wọ́n máa gbéṣẹ́ eléré ibú ọmọ náà ni àwọn pa Ọlọ́run secretary Ọlọ́run àwọn nìyẹn àwọn náà pín náà ọ̀nàrẹ́bù pínnápínná àwọn ọ̀nàrẹ́bù pínnápínná bẹ́ẹ̀ sí ní pín iná fún ni ó ní ọ̀rọ̀ ló kómokómo rò wá ọ̀rọ̀ ló tò kalẹ̀ ọkọ̀ mọ́ṣáláṣí wọ́n ti kí jímọ̀ ń bẹ̀ ẹ gbọ́dọ̀ kí jímọ̀ ń bẹ̀ wọ́n ti gbé kinní lọ èmi ò bá tó máa ṣe freedom tailor àti nọ́ọ̀sì wọ́n máa ń gbé kiri wọ́n gbé kámọ̀tì bisikíìtì owó àdúrà owó kinní kan I am not trying to judge but kí lẹ́yìn rí sí tó wà nílẹ̀ ṣé ànádà ta lọ́lọ́run kó ló dìde ta lọ́lọ́run mi ti dé ó máa lẹ́tí kẹ́ gan o aláìsójà máa kó everybody ẹ gba lọ́yà ẹ táyà kí ni mo sọ fún yín ẹ gba lọ́yà ẹ táyà torí tí máa yìí bá ṣe tán tó bá ti ta mọ́ṣáláṣí ẹ̀ fún oníṣọ́ọ̀ṣì tí àwọn oníṣọ́ọ̀ṣì wá fún ní peace of mind tí wọ́n gbé mọ́ra ẹ ti rí Muyideen lọ́dọ̀ Àgbàlá Gabriel bóyá pé lórúkọ Jésù báyìí náà máa pè lórúkọ Jésù kò sí àti Bíbélì o àti Kùránì o kò sí kankan nínú èjì tí ò ní tí ò jẹ́ kó máa kétí máa gbọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ìwé méjèèjì tí ò ní àgbọ́ṣe ṣéwì Ọlọ́run ni tí ò ní nínú ẹ má jẹ́ ká tanra wa èyí tó dùn bẹ̀ là á kà síta ni ìtàn tí ní kọ́ lọ pààyàn wọ́n pààyàn nínú Bíbélì wa ìtàn tí ní kọ́ lọ ẹ lọ ṣe báyìí ẹ lọ pa wọn ẹ gbalẹ̀ wọn ẹ pa ìwọn alágbájá wọn ó wà ní Bíbélì irú ẹ tó bá jẹ́ Christian tó bá di Muslim irú yẹn ló mo máa preach síta ìtàn tí ní ẹ yá ẹ bẹ́ wọn lórí ẹ so wọn mọ́lẹ̀ ẹ kó wọn ẹ gbọ́ owó òtọrùn ó wà ní Àlùkùránì ẹ kó wọn ẹ pa nínú wọn àwọn tó bá mú lẹ́rú ẹ gba owó òtọrùn I repeat yìnyín ransom táwọn kidnapper ń gbà ń sìn ó wà ní Àlùkùránì náà ẹni yóò ní preach ibi tí wọ́n ti sọ pé ẹ já ṣe dáadáa sọmọ làkejì wa kò ní preach ẹ̀ mọ́ nínú Àlùkùránì ibi ẹ gé wọn lórí ẹ gé wọn lọ́rùn ló wọn máa sọ síta onígbà ló ń pe gbẹ́ẹ̀ lè kú fọ tọmọ Ádámọ̀ fi ń kú dọ̀tí ń tẹ́ pè síláàmù fún olúmọ bá yín pè síláàmù bó ṣe máa rí nìyẹn tó ẹ jẹ́ kó rí wípé ẹ̀sìn ìníní lára ni so àwọn àyà tó máa ti ní ẹ̀ máa nìyàn lára ló máa fi máa bá àkàrà ẹ̀ up tó ń bá fún wèrè lọ́kọ́ pé kó roko ọ̀dọ̀ ara ẹ̀ ló máa ró sí àwọn àyà tó máa sọ pé àwọn kan fìtínà àwọn kan lòun náà mo máa preach lórí íńtánẹ́ẹ̀tì ẹ wá lọ mọ́lọ́pàá ẹ kóyàn tó máa pọ̀ ọlọ́pàá máa kó everybody o now ọlọ́run kò padà sábẹ́ bíríìjì ọlọ́run jẹ́ ká rógbòn padà sí aburú bàbá ìmáàmù ló gìjọ ẹ̀yin èèyàn mi ń tẹ́ bá rí tẹ́ bá máa sọ fún wọn bí wọ́n bá wọn plead ni
ẹ bá bàbá yìí plead bí ẹ kó máa kọ́ mọ́ṣáláṣí ẹ lọ àbí kó máa ṣe jímọ̀ ẹ lọ tó bá jẹ́ wípé jímọ̀ yẹn máa wáyé ó dẹ̀ yẹ pé jímọ̀ yẹn ò ní possible kí lè advice lẹ́yìn rí fún bàbá yìí lórí tó wà nílẹ̀ olóhùn ò kọ́lé mọ́ṣáláṣí lòun kọ́ kọ́kọ́ ẹ wo sir ex-governor of kí of Central Bank ó sọ fáwọn ará Kánò ó ní enough of building mosques bí wọ́n mosques àbí mosques ni kẹ́yẹ ẹyẹ kọ́mọ́ṣáláṣí mọ́ bí ò dá yín lẹ́bi sá o ṣùgbọ́n wọ́tọ̀ tẹ́ bá fowó yẹn kọ́ factory tẹ́ employ àwọn èèyàn ṣáláṣí kan náà ti wà ládùúgbò tí yín náà ẹ kàn máa kíjí mọ́ bẹ́ẹ̀ yín náà wà lọ kíjí mọ́ bẹ́ẹ̀ ẹ employ àwọn èèyàn ẹ fowó yẹn kọ́mọ́ṣáláṣí ẹ má fi kọ́ church ẹ gba àwọn èèyàn síbẹ̀ bóyá factory ọṣẹ àbí factory kìíní kan á generate ṣe fáwọn tí ò níṣẹ́ lọ́wọ́ sà bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o bí mo bẹ́ẹ̀ ń ṣe rí o tèmi bìlì pé ìyẹn máa generate iṣẹ́ fún àwọn tí ò níṣẹ́ ní mọ́ṣáláṣí kan tàbá gba kọ́nà bí street mẹ́rin ẹ káwọn ẹ máa lọ kíjú mọ́ bẹ́ẹ̀ ẹ máa lọ kíjú mọ́ bẹ́ẹ̀ ẹ kọ́ factory ẹ káwọn èèyàn ríṣẹ́ tẹ bá kọ́ factory á tún pa àwọn èèyàn sínú ẹ̀sìn bóyá ẹni lẹ tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín ẹ máa kírun tó bá àsìkò jímọ̀ ẹ fáwọn ọmọọṣẹ́ yín ní tó bá fẹ́ kírun pé ó yá ẹ lọ àsìkò jímọ̀ yìí o ẹ fẹ́ sin lọ́hùn o ẹ lọ kí jímọ̀ ẹ lọ mọ́ṣáláṣí kẹ lọ kí jímọ̀ táìmù yẹn káwọn Christian náà má ṣiṣẹ́ táìmù báyà má stop iṣẹ́ wọ́n á mọ̀ pé wà religious and this will bring many people to your religion yes because Christian tó mọ̀ pé lásìkò yẹn o àwọn máa dúró ni kò síṣẹ́ lásìkò jímọ̀ kápẹ́ lọ kírun àwọn tàdé jẹ́ Christian tàdé Muslim náà a máa wà nílé then tó máa ń sọ̀rọ̀ Islam lábúrú níta Christian yẹn lọ máa defend pé irọ́ o religion of peace ni Islam is a very religion of peace tó wọ́n ní religion of jàgídíjàgan religion of apàyàn ni ìyẹn ló máa sọ fáwọn èèyàn pé kì í ṣe religion of apàyàn religion of peace ni kódà ọ̀gá wa lásìkò jímọ̀ báyìí gbogbo máa ń daṣẹ́ lẹ̀ àwọn Muslim á lọ kírun àwọn Christian ní àníṣe nǹkan kan ẹ̀yin èèyàn mi èwo lẹ́rí sí tó wà nílẹ̀ kí lẹ́rí sọ sí ẹ bá wa fèsì sí ọlọ́pàá máa kọ́ anybody o ojú wa máa bó ajé ojú everybody ó máa clear ṣé ó ń clear Yorùbáwùyí ló kọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́ the one and only Akálólú of Yorùbá nation adáwọn of Yorùbá land ọmọ ọjọ́ wọn lọ kó pé méjì iye olóyè rẹpẹtẹ lónìí ẹ má sùn sókè ó yẹ ẹ tẹ̀ subscribe button yín notification button yín ẹ tàn kalẹ̀ ẹ follow wa lórí Ìrìnkèrindò Yorùbáwùyí mo ti post àwọn Ìrìnkèrindò Yorùbáwùyí tí wọ́n lọ sí Ìjẹ̀bú níbi tí sàárè Bílíkì Alágàwúrà tí gbogbo àmọ̀ sí Queen Sheba tó wà mo ti post ẹ̀ Queen Sheba Bílíkì Alágàwúrà ṣùgbọ́n tó ní ṣùgbọ́n lórúkọ ẹ̀ ó wà lórí Yorùbáwùyí ó wà lórí Ìrìnkèrindò Yorùbáwùyí ẹ follow àwọn page wa méjèèjì lórí YouTube ẹ subscribe síbẹ̀ ẹ tẹ notification button yín ẹ lọ sórí Facebook Yorùbáwùyí àti Yorùbáwùyí ní orúkọ mi ẹ follow wa níbẹ̀ ìgbádùn ló bá dé o àwọn wà bias àríwá discriminating lórí ètò yìí Yorùbáwùyí ní next show please.